àpáta dé àpáta Apataewi dé lójúmọ́ tó mọ́ lónìí ilé olóríire ni mò ń rè ó yá nílé mi ti sọ ọmọ Bọ́láńlé títí láyọ̀ ọmọ ayẹni aya ìsíkáyé obìnrin fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bí aeroplane àwọn òyìnbó ìyá àwọn alálùbáríkà ọmọ ìyá Olúwàgbémiga ìyá Ọpẹ́yẹmí ìyá ọmọ Bọ́lájí ìyá Àfolúṣọ́ ìyá Ọlátúbọ̀sún ọ̀rẹ́ mi ọlọ́jọ́ ìbí olówó orí rẹ ló ní kí n wá máa kí ọ Chief Ìsíkáyé Johnson Babátúndé ọkọ rẹ ló ní kí n wá máa kéwì fún ọ lónìí ọdún ọjọ́ ìbí rẹ wọ́n ní kí n máa kí ọ wọ́n ní kí n máa kí ọ wọ́n ní kí n máa kí ọ lóríkì ilé bàbá tó bí ọlọ́mọ ọlọ́jọ́ ìbí wa máa gbọ́bọ́ tí koríkì ilé bàbá tó bí ọlọ́mọ ìwọ lọmọ àdúgbò ERE tí ó du ayédùn Èkìtì ńlẹ́ ọmọ ayẹni ọmọ eléré àgbà ìyáyéye kí àgbà ìlera ń tán ọmọ aráàlẹ̀ rẹ́wúrẹ́ wọ ọ̀nà ilé o alẹ̀ kan kọ bí ogún kànyìn gba ṣùgbọ́n oko ọmọ ètùtù ọlákẹjà ìrabàjẹ́ ọmọ ètùtù ọlákẹlẹ́gbìnrin jẹ́ ọmọ òró ṣubú lomi àkókò nù ọmú sẹ̀rínrín kó bá sọ mẹ́lòmíràn ni àgbájá àgbàgòpá lọ́rẹ̀ ọmọ abọ̀kẹ́ owó bàtàkùn ọmọ òrìṣòkè jẹ́mílà kí mi ṣe bí olúlé kó bá là kó bá ladì bí onílé ìsíkọ́ ọlọ́jọ́ ìbí máa wọlé má rárá ó kú ọdún ó kú yèdún o àṣeyí ṣàmọ́dún ṣẹ̀mí orí ẹ jẹ́ kó o pẹ́ láyé orí ẹ jẹ́ kó o dàgbàdàgbà bí ara ọ̀rọ̀ orí ẹ jẹ́ kó o pẹ́jà ara iwájú lọ wàá gbó bí olúgbò ti dò wàá pẹ́ bí olúpẹ́ ti pẹ́ àṣeyí ṣàmọ́dún ṣẹ̀mí tútù là ń bálé omi yóò máa rọ̀ ọ́ lọ́rùn ní láṣẹ lọ́wọ́ ọlọ́run ọba lágbára lọ́wọ́ ọlọ́run ọba kò sí bó ti pẹ́ láyé tó òní mọ bó jẹ ọmọ èèyàn tó bá ní kó mọ ṣàmọ́dún àbẹ́ni tó bá ní kó mọ jẹun ọmọ ẹ̀yà kàlà ni ó máa sìnkú wọn. Happy birthday to you ma and we all wish you long life and prosperity. Apataewi lèmi jẹ́ tẹ́ ẹ bá lẹ́ni tó fẹ́ kàn sí mi ẹni kí wọ́n pè mí sórí nọ́mbà sáìdì tọ̀dọ̀ tèmi 08169602775 mo gbéra pa ó dibi tá a forí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ ti mọ́dé gbogbo ilẹ̀ kílẹ̀.